ẹ kú dédé àsìkò yìí gbogbo olùgbọ́ mi tẹ́ máa ń gbọ́ mi pátá. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, most of especially ọba Aláké tìlú Ẹ̀gbá, ọjọ́ tẹ́ fẹ́ lù láyé ò tó nǹkan kan mọ́. Ìjọ tẹ́ ti dáyé ọ̀nà wọn bí ní 1949 ni wọ́n bí ọba Gbádébọ̀ Àrẹ̀mú, ọba Aláké of ìlú Ẹ̀gbá. Tí ẹ bá bí ọmọ bá pẹ́ ní ọmọ láyé, ẹni kọ́mọ ń lọ wo message tí gbogbo àgbáyé ń tẹ̀, èpè tí wọ́n ń ṣẹ́lẹ̀ yín lórí. Tẹ́ ẹ bá bí ọmọ tó bá pẹ́ ní tòótọ́ ẹ ní ọmọ láyé, ẹ lọ sórí Facebook báyìí, èèyàn dáwọ́ bojú ni pẹ̀lú èpè tí gbogbo ìlú ń gbé yín ṣẹ́ lọ́wọ́lọ́wọ́. ọba Aláké ìlú Ẹ̀gbá, ọba Àrẹ̀mú Gbádébọ̀, ẹ ti ṣe orí burúkú rí, wèrè gidi ní ọjọ́ mélòó ló kù kẹ́ lò láyé gánà. Láti 1949 tí wọ́n ti bí yín, ó ti bí yẹn ti dàgbà tí wọ́n ti gba òmìnira sílẹ̀ Nàìjíríà tá ti gbòmìnira. Láti ìgbà náà dòní àyípadà dáadáa ò ní gbogbo ìlú rí, nítorí 100 million tẹ́ wá gbà ẹ lè jókòó sínú palace yín. Orí burúkú tẹ́ fi gba owó yẹn òṣì lẹ máa fi ná. Orí burúkú wèrè tẹ́ fi gba owó yẹn, tẹ́ fi gbowó lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu kẹ́lì máa campaign fún Bọ́lá Ahmed Tinubu. Orí burúkú lẹ fi gbà, játijàti lẹ máa fi ná, stroke lẹ máa fi ná owó yẹn, stroke lẹ máa fi ọlá gbogbo ọmọlẹ̀ Yorùbá pátá tínú wọn bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n lá gbogbo ọmọ mo rò pé àgbàlagbà lẹ́yìn, mo rò pé àgbàlagbà rẹ̀ ní àti pé tẹ̀ ń ṣàgbàdà dá àgbà òfò níyín, olórí burúkú èèyàn níyín. Àwọn ní kó má sọ̀rọ̀ sọ wọn bá. Tó bá yẹ kó o bímọ, tó bá yẹ kó o bí ọmọ Aláké, tó bá yẹ kó o ní ọmọ rẹ̀ níyàwó, wọ́n dẹ̀ ń lo Facebook lọ́wọ́ èpè tí wọ́n gbé ẹṣẹ́. Ọba Àrẹ̀mú lọ́wọ́ èpè tí wọ́n gbé ẹṣẹ́ láyé. Èpè tó ń gbé ẹṣẹ́ tó bá gbé pé ṣépè mọ́ títí ó máa fi jáde láyé, ìwọ̀nba ilé ti tó díwájú Ọlọ́run. Nítorí 100 million, nítorí Bọ́lá Ahmed Tinubu àbúrò ẹgbẹ́ àbúrò kẹta, ó wá ń tàn ẹ̀ jẹ pé kó máa sọ̀rọ̀ nítorí owó tó fún Ọba Aláké. Ó jọ mi lójú. Ẹ bá mi pín prógámù yìí kó dọ́dọ̀ wọn. Ẹ bá mi pín prógámù yìí kó dé ọ̀dọ̀ wọn, wọ́n tó máa ń wò mí lọ́wọ́. Ìwọ ò lè ṣe ohun tèmi ń ṣe yìí, but mo ń ṣe nítorí tèmi àti tiẹ̀. Ìlú Nàìjíríà bàjẹ́ débẹ̀ to the extent Ọba Aláké wá ń sọ pé Sunday Igboho àti àwọn èèyàn tó fẹ́ break Nàìjíríà sí méjì, tá bá rí kíní ìgbà ẹ lọ pokùnso ní o. Gbogbo ọ̀nà tá a fi ní ìgbà ní kẹ́ máa lọ sọ́hun, but tá bá fi lè ti rí ìgbà tọ́lọ́ bá fi lè ti bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́n ọba lọ́ba tó jù yín lọ. Tá bá rí Yorùbá nation Ẹ̀gbá, Ọba Aláké kẹ́ ẹ lọ pa okùnso ní, kẹ́ ẹ lọ wàjà lójijì, kẹ́ ẹ bó fẹ́ni tírélà kí tírélà pa yín dànù. Ẹ̀yin èèyàn burúkú rádaràda yìí, ẹ̀yin ọba òṣì, ọba aránú, ọba wèrè, ẹ̀yin olórí burúkú ọba. Kí ló dé? Kí ni ìlú ṣe fún yín? Ahmed ló wá ti ń kọ̀ntrólù ẹ̀yin. Ẹ sọ̀rọ̀ tútù láti jọ ìyàfọ̀ ọ̀rọ̀ kíkan ọ̀rọ̀ òṣì. Nítorí wọ́n fi 100 million. Ìjọ tí mo pariwo ń jò ní pé wọ́n ẹgbà 100 million, gbogbo ayé sọ pé ẹgbà 100 million. Ṣé rí pé ìwà wèrè tẹ́ wù yìí ẹ wá ń kà. Bọ́lá Ahmed rán àwọn èèyàn wá sọ́dọ̀ yín ní palace yín ní last month. Tí wọ́n wá tán wá jókòó, ẹ̀yin ò rí ọ̀rọ̀ Yorùbá nation àṣẹ nǹkan tó jọ yín lójú, tó jẹ́ nǹkan tó jẹ́ ìpèníjà ńlá fún yín. Ẹ rí bẹ́ẹ̀ nítorí ohun tẹ́ máa gbà ọjọ́ orí yín. Ẹ ti lo 49, ẹ ti lo 74 years láyé, ẹ ti ń lọ. Ẹ mọ̀ pé ẹ bí àwọn ọmọ kalẹ̀, tó fẹ́ ṣe lédè yín. Ẹ̀dẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ kẹ́ tó lọ. Iwájú yóò ní da, ẹ̀yìn náà dẹ̀ ní da. Iwájú yín Ọba Aláké ìlú Ẹ̀gbá, ẹ̀yìn yóò ní da. Ọba Gbádébọ̀ Àrẹ̀mú, ìgbẹ̀yìn yóò ní da. Pẹ̀lú ẹ lọ wo èpè tí wọ́n gbé iṣẹ́. Ẹ lọ wo èpè tí gbogbo ìlú ń gbé iṣẹ́. Kẹ́ ẹ lọ sọ, tẹ́ bá ná wọn ọmọ, ẹ bá mi share program yìí kó dé ọ̀dọ̀ wọn ọmọ Ọba Aláké.
ọmọ abalẹ̀ kan kẹ́ wá gbọ́ prógámù yìí kẹ́ wọ́n lọ wo Facebook tí àwọn èèyàn ń gbé yín sí ẹ̀wọ̀n èpè ńláńláńlá pé olórí burúkú ọba nọ́ńsẹ̀sì ọba aranù ọba òṣì ọba ẹ̀dẹ̀ ń jẹ́ kí Tinubu máa fi dọ̀tí rá gbogbo yín lára nítorí ń tẹ́fẹ́ jẹ ẹ ṣe wá nítẹ̀lọ́rùn báyìí ẹ̀yàn báyìí ẹ ṣe wá ya olórí burúkú báyìí ẹ ṣe ya ṣí èrè báyìí ẹ ṣe bẹ̀rù ọ̀la yín ẹ ṣe wọ̀la tó máa dé ọlọ́mà padà wá dé wá báyìí nítorí ẹ gba owó lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ṣé by force náà fi ń ṣe pé a ní àfẹ́ president mọ́ a fẹ́ máa lọ is it by force ṣé compulsory ni in fact ṣẹ́rí lọ́ba nílẹ̀ Yorùbá o ní ọba nílẹ̀ Yorùbá ní ọba kankan nílẹ̀ Yorùbá gbogbo wọn tẹ́rí wọn àti ọba yẹn olórí burúkú ni wọ́n ọba Aláké Gbádébọ̀ Àrẹ̀mú kí lẹ fẹ́ jẹ tọ́lọ́hun ò tí ì ṣe fún yín ìlú dẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ yẹn lójú yín ẹ rí àwọn èèyàn tí wọ́n ń kú sí títì ẹ rí àwọn èèyàn tí wọ́n ń jí gbé ṣebí kan nínú yín ọba kan nínú yín ni wọ́n jí gbé ní Àkókò Èkìtì ṣebí kan nínú yín náà jí gbé bẹ́ẹ̀ ṣe bọ́ ọba lòun náà nítorí owó tẹ́fẹ́ jẹ nítorí owó tẹ́fẹ́ jẹ nítorí ohun tẹ́fẹ́ ná nítorí ohun tẹ́fẹ́ lò ẹ sì bẹ̀rù ọjọ́ ọ̀la ẹ bẹ̀rù ọjọ́ tẹ̀ ní símọ́ ẹ bẹ̀rù ọjọ́ tí ọ̀la máa dé ẹ bẹ̀rù àwọn ọmọ tẹ́ bí kalẹ̀ ọba Aláké ìlú Ẹ̀gbá ẹ ti farabalẹ̀ ya olórí burúkú o ẹ ti farabalẹ̀ ya wèlé nítorí ẹ gba owó lọ́wọ́ Tinubu ẹ wá ṣe bálabàlà ẹ wá sọ bálabàlà ẹ ti sọ nínú ààfin ẹ ti sọ ní rédíò ẹ ti wá bọ́ sórí TV ẹ ti sọ pẹ̀lú Punch ṣé Nàìjíríà yẹn ò tó ìlú tó rí wàhálà tó Nàìjíríà wọ́n ti break ti pẹ́ nígbà yẹn Ọbásanjọ́ Abíọ́lá náà wọn ìlú kan àwọn ìlú àìmọye ìlú ló break ohun tó ṣẹlẹ̀ ọmọ ìlú yín ní Abíọ́lá tó kù ọmọ ìlú yín ní Abíọ́lá tó kù Ògo Ẹ̀gbá ní Abíọ́lá tó kù àwọn tó parí àwọn Fúlàní náà ló pa àwọn Fúlàní tá ń wí náà ló pa Abíọ́lá Sárórúwá àwọn Fúlàní ló pa àwọn èèyàn ńlá jàǹkànjàǹkànjàǹkàn bẹ́ẹ̀ àwọn Haúsá yìí ló pa kí ló wá dé ọba Aláké ọ̀fọ̀ Ẹ̀gbá kí ló dé èlò lẹ́gbà nítorí 100 million ẹ wá wí kàtàkàtà àtúbọ̀tán yóò ní dá o àtúbọ̀tán yóò ní dá o àtúbọ̀tán yóò ní dá o kò tí ì pẹ́jù fún yín o láti ṣàtúnṣe o kò tí ì pẹ́jù fún yín láti ṣe àtúnṣe ọba Aláké ọba Gbádébọ̀ Àrẹ̀mú ọba Ẹ̀gbá ọba Aláké ọ̀fọ̀ Ẹ̀gbá land ṣe bọ́ba Síkírù Adétọ̀nà wà ń bẹ̀ kò bá yín ṣe játijàti tẹ́ ń ṣe yìí èmi rò pé yan ọrẹ ní mo ti yìnyín rí mo ti pọ́n yín lérí èmi ò mọ̀ pé àwọn èèyàn ti sọ pé ní àbù ọ̀nà ọba Aláké àwọn náà ní àbùkù ní ẹ̀dẹ̀ wá fún wa wọn ní àbù gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ Ẹ̀gbá pátápátá lọ́nà ọba Aláké ò ní gba owó tí wọ́n oníkàlùkù ń pọ́n bàlú ẹ̀ lé ọ̀nà ọba Aláké ò lè gba owó láéláé ọba Gbádébọ̀ lè ṣerú ẹ̀ nítorí ẹ wá gba owó ẹ wá bọ́ síta nínú gbogbo wọn ọba ẹ̀yin kọ́kọ́ ya olórí burúkú ẹ ya wèrè ẹ ṣe ní àpọ́nlé o èyí tá àpọ́nlé ní Manchester bọ̀ ọdún bíi 3 sẹ́yìn bí báyìí ìjọ tá ń ṣe lùsàbídé tá àpọ́nlé tí gbogbo ìlú pọ́nlé ẹni àbùkù ní ẹni àbùkù Ọlọ́run ò dẹ̀ ní pọ́n ilé aṣọ yìí ara yín ti fàyà látòní lọ wọ́n láwọn tó ní ilẹ̀ wọ́n láwọn tó lọ́jọ́ òní aṣọ yìí ti fàyà ẹ wá bọ́ sórí ẹ pè àwọn ọmọ yín kó lọ bọ́ sórí Punch lónìí lórí Facebook
èèyàn tó gbé ṣépè nísìn wọ́n ti wọ 6,000 èyí ẹ sọ̀rọ̀ ọ̀pọ̀sí ẹ̀ kò tí ì tó 1 hour èèyàn 6,000 ti gbé ṣépè mo wo gbogbo ẹ̀dẹ́lẹ̀ báyìí mi lè wo tán mọ́ mo fi ní wá bọ́ sórí Facebook bí ẹ fẹ́ kí Yorùbá nation dúró pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run Ọba àti mention yín àti mọ̀ yín báyìí o àti mẹ̀yìn ọ̀dàlẹ̀ o lẹ́yìn yín báyìí Yorùbá nation á dúró lójú ayé yín báyìí Yorùbá nation á dúró Yorùbá nation á dúró ìbàjẹ́ tẹ́ ẹ ṣe títí nínú iṣẹ́ ìjọba tẹ́ ẹ ti padà di ọba ẹ ti ń ṣèbàjẹ́ ìkílódé kí lẹ̀ ń wá ṣé nítorí ayé yìí náà ṣé ohun tó máa tán anytime ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo ohun òṣàtà ẹgbẹ́ sínú àfihàn ò lè ṣe kankan fún yín igi lásán ni wọ́n igi lásán ni wọ́n gbogbo eré tẹ́ ẹgbẹ́ tán gbẹ́ fún yín tẹ́ kó gìbò tẹ́ lọ mú gi ìrókò igi olúwéré tẹ́ ẹgbẹ́ tẹ́ kó sínú àfihàn kò lè dá kọ́kọ́ fún yín kò lè láyé lọ́wọ́ Ọlọ́run kò lè láyé nínú ìyà Ọlọ́run Ọba Tinubu ọmọ àná sí yín ẹgbẹ́ àbúrò yín kẹta ló wá ń jẹ́ kí gbogbo ayé máa ṣépè fún yín báyìí nítorí 100 million vanity upon vanity kúlì iṣẹ́ olùfáàní ìlànà olùbàkì tí gbogbo nǹkan máa tán tẹ́yìn náà máa tán gbogbo mọ́tò tẹ́ fẹ́ fi rà gbogbo aṣọ tẹ́ fẹ́ fi rà ó máa tán gbogbo bàtà tẹ́ fẹ́ fi rà ó máa tán ìjọ mélòó gan lẹ mọ̀ tẹ́ fẹ́ lò láyé mo bí ọba rẹ̀ mú Gbádébọ̀ ọba Aláké ìlú Ẹ̀gbá ọjọ́ mélòó lẹ kù lẹ́rù pẹ́ fẹ́ lò láyé ní èrò yín tó bá pẹ́ jẹ́ni tó ń ronú tẹ́ẹ̀dẹ̀ ń ro orí yín ọjọ́ mélòó ló kù tẹ́ fẹ́ lò láyé ẹ bá mi share prógámù yìí tó bá nífẹ̀ẹ́ sí má share ẹ̀ bọ̀ tó bá jẹ́ ọmọ àlè ilẹ̀ Yorùbá ni ẹ́ òun láti share ẹ̀ tó bá jẹ́ pé ọmọ àlè ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni ẹ́ òun láti tó bá jẹ́ ọmọ àlè ní òní share ẹ̀ tó bá jẹ́ ọmọ àlè òun òní share ẹ̀ bọ̀ tó bá jẹ́ pé ọmọ ọkọ ni ẹ́ ó ti ṣe túláàsì fún ẹ ó ti di dandan túláàsì fún ẹ láti share ẹ̀ nítorí pé gbogbo ìbàjẹ́ táwọn pípò yìí ṣe ó affect gbogbo apáta indirectly and directly ó affect everybody. Ọba Aláké ẹ̀yin ọmọ ọba rẹ̀ mú Gbádébọ̀ ẹ bá bàbá yín sọ̀rọ̀ ẹ bá Aláké ìlú Ẹ̀gbá sọ̀rọ̀ ẹ̀yin ọ̀rẹ́ ọba Aláké ìlú Ẹ̀gbá ẹ bá ọba Aláké sọ̀rọ̀ ẹ bá bàbá yín ẹbí yín ni ẹ bá sọ̀rọ̀ ó ti ń sọ àrò àsọjù ó ti ń sọ̀rọ̀ àsọjù kò jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀ mọ́ ó ti ń lọ sórí ìtẹ́ Tinubu politician kí ló dé ẹ wá ṣetán ẹ wá ní wọ́n render useless ṣáà rí kó lórí burúkú nìyí ẹ̀yin ọba yìí aráàlú ń tara pé wọ́n render àwọn ọba hàn jẹ́ kí wọ́n bá lẹ́nu mọ́ àwọn ọba ò lè sọ̀rọ̀ mọ́ láàrin ìlú mọ́ àṣepẹ́yìn gangan náà ẹ̀yà wèrè kò dẹ̀ ní yẹyin kò ní yẹyin lọ́lá ọjọ́ tí wọ́n lápẹ́yìn náà ti jẹ ìyà rí àwọn èèyàn dẹ̀ ń bẹ nínú wàhálà táwọn ọmọ wọn ń sọ abẹ́ bíríìjì káàkiri títì tíyàwó níyàwó ti di tíyàwó níyàwó ti dọ ó ti di ìyàwó èèyàn kan ti di ìyàwó níyàwó tọkọlọ́kọ ti di ọkọlọ́kọ tí gbogbo èèyàn tí gbogbo ìlú ti dàrú lọ́lá àwọn tó ń bẹ nínú ìbànújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń sunkún àárọ̀ tí wọ́n ń sunkún ọ̀sán látara ohun tóun olóṣèlú ṣe fún wọn tẹ́yìn ọba yìí dẹ̀ ti ń sáì tẹ́ tí wọ́n á ń dọ́gbọ́n polongo tẹ́ ń kàǹpé fún Tinubu tí ẹ̀ ń ṣe kàǹpé fún Tinubu gbogbo ohun tẹ́ fọwọ́ àárọ̀ yìí tún jọ láàárọ̀ tó bá dà tán yóò di ọ̀tá yín.